àkànlè gbé Alágúsí àti Làbíbù síta wọ́n á máa wò pé kò orúkọ yẹn ò real so tábà mọ orúkọ wọn gangan tán ń jẹ́ Yusuf Adépọ̀jù sí mo ti search ẹ̀ mo mọ date of birth ẹ̀ mo mọ everything about him gbogbo yẹn la lò tí a fi jọ ṣiṣẹ́ yẹn ṣe rántí so eléyìí náà sìn tábà ti mọ orúkọ Alágúsí tá mọ orúkọ wọn gangan tán ń jẹ́ bàbá iṣẹ́ yẹn ti dùn iṣẹ́ yẹn máa dùn tá dẹ̀ rí àwọn evidence gbogbo irú àwọn evidence tá lò mọ́ ti bí yẹn tá kó gbogbo ẹ̀ pọ̀ ó máa lọ ṣáà ni wọn bí ìyá wọn. Alágúsí yẹn tiẹ̀ evidence yẹn kórí kílọ̀pẹ̀ YouTube. ẹ jẹ́ káwọn èèyàn bá wa gẹ̀ẹ́tì orúkọ ẹ̀ gangan ṣé tá a bá ti gẹ̀ẹ́tì orúkọ ẹ̀ bàbá tá a dẹ̀ kó àwọn evidence yẹn tá a lò mọ́ bá a ṣe lo ti Yusuf Adépọ̀jù ọwọ́ òun gan òṣèbóṣẹ̀kẹ̀ wá síbi ni kò tún délùú ìmọ̀ visa yẹn wọ́n máa bàjẹ́ mọ́ lọ́wọ́ kò ní délùú ìmọ̀ láyé ẹ̀ Nàìjíríà tó ti ń ṣe òṣì wọn yẹn nìkan ti máa ṣe ojúṣe máa ti gbogbo wọn. ẹ ṣé bàbá ẹ máa bẹ́tò lọ. Thank you very much. tó ló ń fi ṣe èrò Mẹ́kà so ẹni tí ẹ mọ àdírẹ́sì ibi tó wà gan ni orúkọ méjì ẹ fún mi the next one hour máa get real full name the next one hour máa ń bọ̀ sí mi. Allahu Akbar a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ṣé rí ẹ̀yin tí ẹ wo fídíò yìí ẹ tí mọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ àbí ẹ lè ń ṣàlàyé rẹ̀ fún yín in detail mo wá fọlọ́run bẹ̀ yín ẹ bá ń share rẹ̀ ṣé ẹ máa fà kẹ́tí wọ́n pè ní Alágúsí tó ní travel and tour ẹ fẹ́ lọ umura ni ẹ lọ Amẹ́ríkà ní gbogbo country tẹ́ bá fẹ́ lọ àfa Alágúsí tí máa ń ṣe travel and tour ó sì máa ń ṣe dáwà lórí blue app àti black app kọ́lọ̀mbà ṣe dáadáa fún àfa wa náà àfa lọ orí live àwọn MS Baba àti àwọn ìyókù rẹ̀ so gbà tí Alágúsí rí wípé òun àti MS Baba làwọn wà ń bẹ ó wá challenge wọn wípé òun fẹ́ béèrè òun fẹ́ bá MS Baba ṣe debate so MS Baba ti mọ̀ wípé àgbákò ti wọlé tọ̀hún ó wá bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ ogun mo rò pé lábẹ́ pé ń fa ọ̀rọ̀ ogun yẹn ó ti sáré tẹ́kìtì ẹ bá ti rí bó ṣe ń sọ̀rọ̀ níbi láìfún ẹ ti mọ̀ pé ń ti sáré tẹ́kìtì àwọn ìyókù rẹ̀ bíi kiri kan lọ́ba kí ló kọ rẹ̀ ẹ ti sáré tẹ́kìtì wọn pé kọ́ máa bọ̀ wá sórí láìfún yẹn kọ́ máa sọ̀rọ̀ nìkan torí pé àgbákò ti jáàmù òun sẹ́gẹ́tì ìgbà tí tó fi parí ọ̀rọ̀ rẹ̀ tán àwọn ìyókù ti rí ọkàn rẹ̀ ti balẹ̀ wípé tọ́ Ọlọ́run ṣe wọn àwọn ti pọ̀ èmi dé ni Alágúsí bá bẹ̀rẹ̀ sí ní nọ́ọ̀kì wọn la ilaha illallah muhammadu rasulullah ẹ lọ lè wo péjì Alágúsí Alágúsí bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ó bẹ̀rẹ̀ sí ní náàkì wọn bí wèrè so Alágúsí náàkì wọn tó bá ó jáde kó lè rí live wọn sẹ́wọ̀n pé tẹ́ bá pẹ́ lè rí live tó bá jẹ́ tiwọn moderator live yẹn náà tó ṣe tó ní péjì wọn náà ara wọn náà lòun náà so Alágúsí sáré náàkì wọn gbàgbà ó dàbò wọn òun dàbò wọn tá báyìí ó bá jáde kó lè rí live wọn á sọ pé ó ti sá lọ ó ti ṣe kiri kankan Alágúsí bá wọlé padà pé òun ò sá lọ òun ò wá fúlì fún yín lónìí àmọ́ ẹ̀yin ẹnìkan nínú yín nínú babaláwo yín tí ó bóun ṣe debate ókè òun tẹ̀ fún yín ní méjì lórí òun nìkan ẹ mọ̀ kéèyàn gbé èèyàn ní géèmù kẹwọn Alágúsí gbé wọn ní géèmù so kí ni yẹn dùn wọn gan mo rò pé ìgbà ẹni wọn rẹ̀ bẹ̀rẹ̀ meeting lérí Alágúsí wípé òun àti Sheikh Labib Lagbaji wípé káwọn ṣiṣẹ́ lérí ìjọba UK káwọn bàwé wọn jẹ́ kán báwọn wá fúnlẹ̀ mú Alágúsí bí ṣe máa jẹ́ káwọn lọ lè ba ìwé rẹ̀ jẹ́ kó mọ̀ ríbi wọ ìlú yẹn mọ́ so nígbà táàtì padà wá wádìí á rí ní ẹnu lásán náà wọ́n ṣe tí wọ́n bá ṣe ni wọ́n ní wá orí platform wọn wá pariwo pé wọ́n fi ń halẹ̀ wọ́n ti rọ́mọ dìndìnrín tí wọ́n ń dẹ́rù bà nígbà tá a wá wádìí àwọn ìwò gan làwọn tí wọ́n sọ̀rọ̀ yìí kán nù wọn public toilet ní ti ń ṣiṣẹ́ ń bẹ̀ kiri tẹ̀ nìkan tó lẹ́nu lọ́rùn kódà gan atúnbọ̀ wípé ìwé tiẹ̀ gan ò pé ẹni tí ń sọ̀rọ̀ ìwé tiẹ̀ gan kò pé tó bẹ́ẹ̀ yọjú tíjọba òun bá mú gan òun gan ń bọ̀ ń lé ni ẹlẹ́ẹ̀kejì òun ní ìwé ìgbélú ṣùgbọ́n kò rí iṣẹ́ gidi lọ́hùn ń tábà fún ìyá arúgbó kan wọ́n gbà fún ìyá arúgbó kan kó máa tábà fòde wọ́n á ròyìn pé ìyá eléyìí òun ó lè yàgbẹ́ lẹ́ẹ̀mẹ̀wá lójúmọ́ ẹni tó mọ̀ kan sọ pé ń kọ̀ǹpilẹ̀ fóun wípé ibẹ̀ ti sú òun pé ìyá ẹ̀ lè yàgbẹ́ lẹ́ẹ̀mẹ̀wá lójúmọ́ so ẹ dákun sí àwọn tí ó bàwé yẹn jẹ́nu sára pípù yẹn irọ́ ó rọ̀ wọ́n lọ́rùn gan kí wọ́n lo fake life ó rọ̀ wọ́n lọ́rùn gan ó rà ẹlòmíì tí òkú Nàìjíríà ayé rẹ̀ dájú ayé wọn lọ ok kí ẹ wá ní tí irú àwọn èèyàn bá nírú tọ́lọ́run ṣe fáwa yìí lórílẹ̀‐èdè yìí
wàláhì wọn ní travel out tí wọ́n bá nírú tá a ní tọ́lọ̀ ń ṣe fún wa lórílẹ̀‐èdè yìí kí èèyàn máa gbé ilé ara rẹ̀ tó kọ́ kó máa lo káà ní nàìjíríà yìí ọ̀gbọ́ kó máa bọ́yàwó kó máa bọ́mọ kó máa travel out kó máa wọlé bí a lọ Mẹ́kà lọ umra kó máa lọ kó máa dé tí wọ́n bá nírú rọrùn bẹ́ẹ̀ wàláhì wọn ní dọ̀hún ṣé irú yìí lẹ́bàáwé èèyàn jẹ́ abẹ́rù péjọba àwọn náà ti ẹ̀gọ́ ni tó kàn sáré wá bẹ̀rẹ̀ processing lórí ẹni ẹlẹ́ni báwọn tí wọ́n ní ṣèwádìí ẹ̀ so àwọn ẹlẹ́bọ̀ yìí ọ̀rọ̀ wọn wàláhì ọ̀rọ̀ wọn ò fẹ́ yé mi mọ́ òkè kí la gbé kí la jù ṣé bí ẹ̀yin lẹ́ ń bú ọlọ́run lẹ́ ń bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò wá dùn àwa mọ́ ẹ wá rẹ́ni tó yẹ̀yẹ́ ẹ̀yin tó tú àṣírí yín kì í ṣe pé ràràbù ẹ̀yin ra àràbù ni o òun ò ra àràbù o òun sọ fact tí ń bẹ nínú ìwé Ifá yín pé yututu yambe yututu kíní kan Alágúsí máa kíní òun kà tí ò dáa òun kà fún yín inú ìwé yín ló sì wà ibi táwọn ọmọ Ọ̀rúnmìlà ti kírun táwọn ọmọ rẹ̀ ti ṣèmọ̀lé tán ti ṣẹ̀sìn Islam ìkà fún àwọn Ọ̀rúnmìlà tẹ́ ẹlẹ́yìn ń bọ òun wá fún àwọn ọmọ tiẹ̀ lẹ́ẹ̀kan lọ ṣe Islam ẹ̀yin wá lẹ́yìn ń bọ ṣé ìwà àgọ̀kọ́ yẹn ó dùn mí tí ìmẹ̀sẹ̀ Fábí Alágúsí ìbá dárúkọ inú òtúrá ni ẹsẹ̀ Ifá ń wà ẹ̀dákẹ́ wádìí lọ́dọ̀ àti bá bẹ ẹsẹ̀ Ifá dáadáa tí wọ́n lódodo ni òun tó ní parọ́ fún yín kí la gbé kí lẹ jù nígbà tẹ́ ń bú ọlọ́run tẹ́ ń rárá bú fọlọ́run ọba tó dá yín tẹ́ ń rárá bú fàǹdọ̀ Muhammad tọ́lọ́run ọba rán sí gbogbo àgbáńlá ayé òkè tí ò wá dùn àwa mọ́ tó wá jẹ́ wípé ní àwọn ordinary people tí wọ́n kàn sínú ọ̀wá wálé ayé nílẹ̀ Yorùbá làwọn ní àwọn ń sọ̀rọ̀ ń pa wọn ìwádùn yẹn wá fẹ́ torí rẹ̀ lọ bàwé ìgbélu ẹ̀ẹ́lẹ́ abẹ́ bàwé ìrìn àjò yẹn jẹ́ kó má ríbi travel mọ́ kó má ríbi wọlé mọ́ torí kíni wàláhì ìwọ mùsùlùmí tó wá bá ń ṣe àprógámù yìí mọ̀ pé ọ̀rọ̀ mi yìí yóò fọ́ wọn ní agbárí gan ẹ̀ rí àwọn abẹ́ kọ́mẹ́ǹtì àrùmọ̀ kan ọmọ kọ́mẹ́ǹtì ẹ̀yin admin mi mọ̀ ń rí sọ́wọ́ yín gan èmi mo máa ń kọ́ṣẹ́ yín tẹ́lẹ̀ kẹ́ mọ́ bú wọn padà ẹ máa bú wọn dáadáa padà wọ́n mùsùlùmí náà bá ṣe àprógámù yọ ṣàbòsí fẹ́rẹ́ ara rẹ ni ọ sì ṣàbòsí fọlọ́run ọba tó dá ọ wàláhì tàláhì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa bá wa ṣe àprógámù ẹ máa repost ẹ máa love ẹ máa like ẹ máa comment ẹ jẹ́ kí fídíò yẹn máa rìn ẹ rí wípé application yìí máa gbé fídíò wọn rìn àmọ́ bóyá àwọn ara wọn ní bẹ́ẹ̀ndì system ọ̀hún ni àmọ́ táyìn bá ti gbèrè fúnra ara yín wọn ò bí i dáa kó máa rìn ó ti di dandan fún wọn so nídìí eléyìí ẹ̀yà ara bí ẹ má bínú ọ̀rọ̀ ẹ̀wọ̀n òwò ẹnu náà ní ẹja àjọmọ̀ sí ẹ má jà lépo ẹ̀mí ara wa kì ẹ má jà bà ọ̀nà ìjẹ́ ara wa jẹ́ ẹja àjọmọ̀ sùn ẹnu báyìí ó pè wà bàjẹ́ ó pè mùsùlùmí bàjẹ́ evidence pọ̀ lè rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ní tá a máa ní dá sí ní tá a máa ní sọ ẹ̀yin lẹ́ máa ń sọ tẹ́ mọ̀ ẹ wọnú kùránì lẹ́mọ̀ lọ tú kùránì tukutu ní tẹ́ ẹ̀ ní máa padà àfáà mi gan tí ò bá mọ olúmù kùránì dáadáa kò tó bẹ́ẹ̀ kó tú àlùkùránì bó ti tọ́ àti bó ti yẹ à ń bèèlè tàn sí ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ Islam rí tẹ́ ẹ̀gbọ́n lè kéwù so nídìí eléyìí gbogbo mùsùlùmí ẹ bá ń ṣe àprógámù yìí tẹ́ ẹ bá wá ṣe ààrẹ ìwọ̀nù ọlọ́run rí ọ o tí wọ́n ló fi dá sí jihad náà rí o so nídìí eléyìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.